Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yóò Yorùbá ronú o. Ó sì sàn tí Yorùbá ń ronú, tí Yorùbá bá ń ronú ó sì sàn. Etí ò gbọdọ̀ gbọ́ tí ò tiẹ̀ wá bójúmu rárá òun ni pé ká wá dé ibi tí Yorùbá ti wá ń kónú. Àwọn èèyàn wá sọ wọ́n ní òwe ní ẹṣin ọ̀rọ̀, wọ́n ní tí ọ̀rọ̀ bá sọnù wọ́n ní òwe la fi ń wà. Mo kí àgbà mo kí ọmọdé, mo lè ẹ jẹ́ ká tẹ́tí sílẹ̀ ká jọ gbọ́ ọ̀rọ̀ yìí ká lè fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Àlejò kan ti wọ̀lú, a ti gbàlejò láàyè, a ti gba àlejò kálejò sílùú, kì í jẹyán, kì í jẹrẹsì, kì í jọkà. Àfi kó jẹ ara ẹran èèyàn kó dẹ̀ máa mu ẹ̀jẹ̀. Òun ni àlejò tá a ti gbà láàyè tó ti wọ̀lú báyìí. Ọ̀rọ̀ tó dẹ̀ yẹ ká wá rò nísìnyí ni pé tá a bá rò lọ sẹ́yìn, ǹjẹ́ ó bá wa lójijì? Ǹjẹ́ ó yẹ ká ti gba àlejò yìí rárá? Gbogbo ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí gbogbo ẹ̀rí rúdurùdu yìí, ǹjẹ́ ó bá wa lójijì àbí nǹkan tó yẹ ká ti mọ̀ tẹ́lẹ̀ ká ti kíyèsára fún ni? Ẹni tẹ́mi fẹ́ pé ká fi wo àsọtẹ́lẹ̀ tó ti wà ní pé mo fẹ́ ká ṣe ìrántí pé nígbà tí a fẹ́ dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, oríṣiríṣi ìpàdé la ṣe. Ìpàdé tí mo ṣe ìrántí nísìnyí ni pé a ṣe kan ní 1950 ní ìlú Ìbàdàn, a ṣe kan ní ìlú òkèrè nílẹ̀ Gẹ̀ẹ́sì ní 1953, 1954, ìkan ní 1957, ìkan ní 1958. Aṣíwájú ilẹ̀ wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun ni ó ní ọ̀rọ̀ ní ọwọ́ nígbà yẹn tó kó àwọn èèyàn wa jọ tó lọ ṣe aṣojú wa nínú àwọn ìpàdé wọ̀nyẹn. Mo dẹ̀ fẹ́ ká rán wa létí o pé nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ padà wálé ní 1958 lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nílẹ̀ Gẹ̀ẹ́sì nílùú òkèrè ní London, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní ọ̀rọ̀ kan ní omi inú. Ó sọ fún wa nígbà yẹn pé in tó ń rí wájú ò dáa, ó ní dùgbẹ̀dùgbẹ̀ tó ń rí tó ń mì lókè yìí pé kò gbọdọ̀ wálẹ̀, ó ní kò ní mú oore wá fún àwọn èèyàn wa. Ó sọ ọ̀rọ̀ yẹn dé ibi jẹ́ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní jìnnìjìnnì fẹ́ máa bò ohun tó ń rò títí nígbà yẹn pé ǹjẹ́ nǹkan kan máa ṣe é ṣe nípa ọ̀rọ̀ yìí rárá. Onígbà tó ń wá rò síwájú tó ń rò sẹ́yìn tó ń fi síwájú tó ń fi sẹ́yìn, onígbà yẹn lòun wá wò pé òun á sapá kí ọmọlúàbí wa dìde káwo ohun tá a lè ṣe nípa ọ̀rọ̀ náà. Kí n fún wa ní àpẹẹrẹ kan sí. Mo fẹ́ ká rántí pé ní ọdún 1970 kò pẹ́ tí ogun parí, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó sọ ọ̀rọ̀ kan gbà yẹn. Ó ní nísìnyí tí ogun parí pé kì í ṣọ̀rọ̀ pé ogun parí ni pé ká jókòó ká máa wò. Ó ní àwọn ọ̀tá kan wà nílùú tó tún le ju gbogbo àwọn ọ̀tá tá a rò pé bóyá wà nínú ọ̀rọ̀ ogun. Ó ní ká kíyèsára pé tá a bá mú àwọn ọ̀tá wọn yẹn ká wá wọn síta ká lé wọn kúrò nígboro pátápátá. Ó ní ìgbà tí ìgbà bá máa dé pé àṣìṣe tá a ṣe tá a lé àwọn ọ̀tá wọn yẹn pé n tó máa dálẹ̀, ó ní tójú bá rí ẹnu ò ní lè sọ. Àwọn wo tiẹ̀ ní àwọn ọ̀tá tó ń sọ ńgbà yẹn. Ó ní àwọn ọ̀rọ̀ bí àrùn, àìsàn, ká jẹ́ kí àrùn àti àìsàn kó máa tàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní tá a bá gba àìlówó lọ́wọ́ láàyè, ó ní kí wàá ṣe àìlówó lọ́wọ́ nìkan, ó ní ìṣẹ́, tá a bá jẹ́ kí ìṣẹ́ wọ̀lú, kí ìṣẹ́ tàn nínú ìlú yìí. Kò wá tán síbẹ̀ o, ó sọ ọ̀rọ̀ yẹn kúnná fún wa. Ó ní ọ̀rọ̀ ebi, tá a bá jẹ́ kí ebi kó ràn láàrin òru, ó ní àlejò tó máa fà wá kì í ṣe kò ní bímọ re. Òun lọ̀rọ̀ tí Awólọ́wọ̀ sọ. Mo fẹ́ tún fún wa ní àpẹẹrẹ kan sí. Ní ọdún 1980 ni Professor C.O. Taiwo kọ ìwé kan tuntun lórí ètò ẹ̀kọ́, iléèwé ẹ̀kọ́ àti ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Yes. Now Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà níbẹ̀ níjọ́ yẹn, ó dẹ̀ tún sọ ọ̀rọ̀ kan. Ó lóun fẹ́ kí àwọn èèyàn máa ṣe ìrántí o pé àlàfo tó wà láàrin ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ iléèwé, pé àlàfo tó wà láàrin ẹ̀ha gúúsù àti ẹ̀ha àrẹ̀wá ní 1903 ó ló tó 50 ọdún, ó ló tó 50 years tó jẹ́ àlàfo. Ó ní ọdún táwọn ń sọ̀rọ̀ ẹ̀yẹn gangan ní 1980
pé ẹnu àlùfò yẹn ti wá fẹ̀, ó ti kúrò ní 50 years, ó ti kúrò láàdọ́ta ọdún, ó ti wá wọ ọdún bíi mélòó márùndínlọ́gọ́rin 75 years gap òun ló wà láàrin ètò ẹ̀kọ́ ní ẹ̀ha gúúsù àti ẹ̀ha àríwá. Ó dẹ̀ sọ fún wa ní nǹkan, ó ní tá ò bá múra gidigidi sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sìn, ó ní tó bá fún máa ọdún mẹ́wàá fún máa lọ sí, tí ọdún bá wọ 1990 tí a ò múra sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ tá a filẹ̀ tá a jẹ́ kó fẹ̀sẹ̀, ó ló máa wọ 100 ọdún. Ó ní ìgbà tí àlùfò yẹn bá fún máa tó 100 ọdún láàrin ètò ẹ̀kọ́ ní ẹ̀ha gúúsù àti ètò ẹ̀kọ́ ní ẹ̀ha àríwá, ó ní nǹkan kan máa ṣẹlẹ̀ o. Ó ní tó máa ṣẹlẹ̀ yẹn, ó ní ẹnu ò ní lè sọ. Ó ní nǹkan tó ń bọ̀ yẹn, ó ní kò ní bójúmu rárá. Ọ̀rọ̀ ìta ẹ̀jẹ̀ ni o, ọ̀rọ̀ burúkú ni o. Àlejò tó ń sọ nígbà yẹn ó ti wá wọ̀ Dubai. Ọ̀rọ̀ tó wá wà lẹ́sìn ó ti wá le jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n kí ni mo fẹ́ sọ, ọ̀rọ̀ náà sì lójútùú. Àṣeyọrí sì wà fáwọn èèyàn wa tá bá rántí ọmọ ẹni tí à ń ṣe. Ṣùgbọ́n kó tó di pé a múra láti gba òmìnira ní ọ̀tẹ̀ yìí àti láti ṣe ní ìdájú pé ìlọsíwájú máa wà fún àwọn ọmọ wa, ó ní àwọn kankan tá láti sáré kọ́kọ́ mú ẹnu bà. Ẹni àdìtú kan wà, àdìtú yẹn ó yé Oòduà nígbà láéláé, àdìtú yẹn ó yé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ó sọ̀rọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ká wà nílẹ̀ àdìtú ni. Ó ṣe dandan, a ní láti kò gbọ́dọ̀ má ṣe, a ní láti mọ àdìtú yẹn, a ṣe máa ṣe ìpàdé níjọ́ iwájú láti tú ọ̀rọ̀ yẹn sí wẹ́wẹ́. Ṣùgbọ́n ètò ìfẹ́ fi tọ́ yín lẹ́yìn wò ni pé nípa àdìtú yẹn ni pé kì í ṣe gbogbo Yorùbá ni ọmọlúàbí, kì í dẹ̀ ṣe gbogbo ọmọlúàbí ò ní Yorùbá. Nígbà tá a bá ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ yìí tán la máa rí pé àdìtú ni òun dẹ̀ ní ọ̀nà àbáyọ fún àlejò burúkú tó wọ̀lú yìí. Kó tó di pé mo kí yín pé ìpàdé àdìjọ́ mi máa wá ṣe ìrántí fún wa pé irú àlejò burúkú báyìí ti wọ̀lú rí o. Nígbà tí Ọlọ́run dẹ̀ máa ṣe àánú fún àwọn èèyàn wa, Olúyọ̀lé Ìbàdàn ni Ọlọ́run gbé dìde nígbà yẹn. Ó sì wà ní bí 40 ọdún, 40 years ni Olúyọ̀lé Ìbàdàn gbà yẹn, nígbà tí Ọlọ́run gbé dìde tó dẹ̀ fún ní àṣírí yẹn ló lò nígbà yẹn tí ẹnu fi kò tá a fi ráyè lé àlejò burúkú jáde láàrin wa. Títí ìjọ tí a fi máa ṣe ìpàdé láti wá tú ọ̀rọ̀ yẹn sí wẹ́wẹ́ tá a fi máa gbé àdìtú yẹn yẹ̀ wò, mo fẹ́ kí eku lé kó sọ fún tòkó. Ẹ má jẹ́ àtàrà wa jẹ́ o, ẹ má jẹ́ kí Yorùbá konú o. Àlejò burúkú ó ti wọ̀lú o, kì í jẹyán, kì í jẹrẹsì, kò jọka, ẹ̀jẹ̀ ló mu, ẹran ara àwọn èèyàn, òun dẹ̀ ní oúnjẹ àbọ̀ ọ̀rọ̀. Òun ni à ń sọ fún ọmọlúàbí tó bá dénú ńkọ́. Mo bójú ayé ò ayé ṣámálámálá. Mo bójú ayé ò ayé ṣámálámálá. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣubúlẹ̀. Mo ní ẹ̀ẹ́rẹ́ yìí o. Kí ni dé sí Yorùbá o ọmọ aráyé? Kí ni ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ Oòduà o?